ẹ̀yin tèmi madam Obanla àwọn náà ti sọ̀rọ̀ sókè lórí awuyewuye tó ń lọ káàkiri orí ayélujára lórí ọ̀rọ̀ Agbaala Gabriel Ati Muyideen ẹ̀yin tèmi. Màmá yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀yin tèmi, àwọn ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání, àwọn ọ̀rọ̀ tó lọ́pọlọ. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu madam Obanla. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, mo kí yín dáadáa. Ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa sọ agbára dọ̀tun. Ilé ológo tí gbogbo wa ń lé, gbogbo wa la máa débẹ̀, a máa jèrè ilé ológo. Mo rí fídíò kan tó ń trend táwọn èèyàn ń sọ ń pa yín. Even myself mo rí fídíò yẹn because mo jẹ́ èèyàn tó jẹ́ pé tẹ́ bá ṣe fídíò 20 máa lórí ọ̀fẹ́ àti wo méjì. Ṣé kò yé yín? Máa ní orí ọ̀fẹ́ àti wo méjì. Kò kí ṣe gbogbo wọn tó ń lọ lórí social media ni máa ń rí. But torí pé èmi ti subscribe láti máa rí yín gbogbo ìgbà míì bóyá ní weekend màá kàn wà nílé màá rí díẹ̀ ń bẹ̀. Ìgbà míì bóyá kí n kàn ṣẹmọ̀ kí n kàn tán Facebook kí n kàn rí. Gabriel ẹ má bínú, ẹjọ́ mi láti pọ̀ torí máa tajà tè. Èmi ò wá sórí social media wá rújọ́, mi ò rẹ́dí yẹ tó ń lọ, mi ò rẹ́ran tó ń lọ. Ọbanla Elizabeth sí orúkọ tèmi. Gbogbo ẹni tẹ́tí mọ̀ mi lórí social media mọ̀ pé anything tí n bá ń ṣe máa polówó ọjà mi. Tí n bá wà pàtí máa polówó ọjà mi. Tí n bá ń ṣòṣèlú máa polówó ọjà mi. Ó ti mọ́ mi lára, àfi ṣe ni. So Pastor Agbaala Gabriel, mo rí fídíò yín yẹn. Ẹ sọ nípa ilé Muyideen. Ẹ sọ nípa ilé Muyideen. Arákùnrin tí ẹ kọ́ ilé fún gbà yẹn. Pastor, bí ńgbà tẹ́ sọ ẹ ní sí àwọn èèyàn ilé ibẹ̀ yẹn, bọ̀bọ́ yẹn ti kúrò níbẹ̀, ìyàwó ẹ̀ ti kúrò níbẹ̀, ṣé kò yẹ ẹ sọ? Bọ̀ èmi gẹ́gẹ́ bí mi ò gbọ́dọ̀ wà bias, torí tí n bá ti wà bias ó ṣeé ṣe kó jẹ́ ibi tí mo bára mi lénìí, ó ṣeé ṣe kí n má bára mi ń bẹ̀. Torí Ọlọ́run ti ṣàwálẹ́ ní àpọ́nlé ní society, kò ṣe gbé ọ̀nà ló pọ́n wa lé àwọn tó ń kún alábùkù wa o. Ṣùgbọ́n tí n bá wò ó sábà wò ní Nàìjíríà ó mú ń sọ́ǹtà gbangba, Ọlọ́run ti ṣe èmi Ọbanla Elizabeth lẹ́ni àpọ́nlé. Mo dẹ̀ ti wà láàárín àwọn tó jẹ́ pé tí n bá sọ̀rọ̀ nínú àwọn tó ń ṣèjọba wọ́n á sì pause, wọ́n á ní kí ni woman yẹn sọ. Pastor, ẹ mọ̀ pé bóyá ìkan àbí méjì èmi àti ti lóore ọ̀fẹ́ rí nínú ìjọ yín yẹn kẹrẹ̀rẹ̀. Tẹ́ bá ń ṣe nǹkan mo lè má forúkọ mi ṣe. Àwa kan wà tó jẹ́ pé à ń fẹ́ kọ́mọ̀ pa wà ní, torí tá a bá ṣe nǹkan ó máa ń wá kan ti ṣe ni. Tẹ́ bá dẹ̀ wò lórí social media yìí, mo jẹ́ èèyàn tó jẹ́ pé ó like yín gan. Reason ni pé torí pé ẹ jẹ́ ọmọ kékeré tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ tó tún wá mú charity mọ́. Ẹ fàánú bẹ̀rẹ̀, lágbára Ọlọ́run ẹni tẹ́ máa ràn lọ́wọ́ tó máa ba aṣọ ìránṣẹ́ yín jẹ́, Ọlọ́run ní jẹ́ kẹ́ bá wọn pàdé ẹ̀. Aṣọ 120,000 ni. Arákùnrin tó ń pè ní Muyideen yẹn, arákùnrin yẹn ẹ ti ràn lọ́wọ́. Nígbà tẹ́ dẹ̀ ràn lọ́wọ́ ó kó iṣẹ́ ìránṣẹ́ yín síta, ó fẹ́ da ojú iṣẹ́ ìránṣẹ́ yín bolẹ̀, tó jẹ́ pé àwọn ẹlòmíì tẹ́ tó jẹ́ pé wọ́n ń ṣe charity tí wọn ò lórí ọ̀fẹ́ tẹ́ ní wọ́n fìyẹn dìde against yín báyìí. Ọ̀pọ̀ èèyàn sọ oríṣiríṣi ń pa yín, ṣùgbọ́n torí pé àwa rí i pé you are a genuine man of God,
to be sincere, you are a genuine man of God. And you love people. You love people. You want people to grow. Bẹ́ẹ̀ ṣe gbé iṣẹ́ ìránṣẹ́ lọ́kàn. Ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe gbé. Nígbà tí arákùnrin Muyideen yẹn kò lọ́dọ̀ yẹn, oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. Àwọn èèyàn gbé oríṣiríṣi jáde pé pásọ̀ yẹn máa treat ẹ̀ ni ó ṣe ó mọ̀ ó ṣe mọ̀. Àwọn kan wà tó jẹ́ pé kán jẹ́ baálé ilé kan ga jù bẹ́ẹ̀ lọ tán bá wu ìwà wèrè bí kò máa gé wọn jẹ ni. Nǹkan tí arákùnrin yẹn ṣe 120,000 ní ọ̀pá márùn 120 gbogbo léèsì 120 ni. Nǹkan tí arákùnrin yẹn ṣe ó jẹ́ nǹkan tó dọ̀tí ó pọ̀ gan. But I'm not here because of him. Pastor Agbaala Gabriel, mo fẹ́ advice yín, sisterly advice, kí àwọn èèyàn kan tó máa ṣe mọ̀ pàwọn ẹlòmíì wọn ò ní àgbékalẹ̀ ọ̀rọ̀. Àwọn kan wà ìbànújẹ́ tán bá sùn tí wọ́n bá jí tó bá wọn jí ó lẹ́lòmíì máa ń gbé sórí social media because they don't have joy. Tán bá rẹ́ni tó ní joy, if there is any little thing wọ́n máa sọ di ogun ni. Pastor Agbaala Gabriel, ṣe rí ilẹ̀ arákùnrin yẹn, ilẹ̀ ibi tẹ́ kọ́lé ẹ̀ sí yẹn, number 1 ibẹ̀ yẹn ti di ilẹ̀ church náà ni 1 2 wọ́n ti kọ́ ibẹ̀ yẹn yàtọ̀ sí ara church yín, yàtọ̀ sáwọn tó ń ṣe kíní charity yín. Arákùnrin yẹn ló ń jáde ní gbogbo ìgbà tó máa ní ẹni ni wọ́n kọ́lé fún, afẹ́ra lẹ̀ fún Muyideen o, afẹ́ra kọ́kọ́rọ́ ó ti bẹ́ẹ̀dì o, ó ti gbogbo kíní yẹn ń gbà yẹn. Àwọn èèyàn ṣe ṣọ́ọ̀bù mi wà ní number 140 Old Ipaja Road, Agbotikuyo bus stop, Agege, opposite AP filling station. AP filling station tó wà ní Agbotikuyo yẹn ibẹ̀ ní ṣọ́ọ̀bù mi gbé wà. AP filling station tó wà ní Agbotikuyo ní Agege, opposite ẹ̀gbọ̀ngàn ní ṣọ́ọ̀bù mi wà. Fast Talk Varieties, ẹ kàn walk in, you will see us there. Ibẹ̀ ní ṣọ́ọ̀bù mi gbé wà. Pastor, àwọn èèyàn dá owó yẹn gbà yẹn láti fi ran ọmọkùnrin yẹn lọ́wọ́ ni. Ṣùgbọ́n èmi kàn máa advice yín gẹ́gẹ́ bí ẹni tó níbẹ̀rù Ọlọ́run. 1 2 mi ò ní fẹ́ kí àwọn èèyàn fìdọ̀tí rẹ̀ yín lára. Gbogbo ìgbà yẹn ẹni iye tí ilé yẹn worth, ẹni iye tán fi kọ́lé ẹ̀ tẹ́yìn gbé síta ń gbà yẹn. Bẹ́ẹ̀ ṣe wá gbé síta tó ti ní iye tán fi kọ́lé ẹ̀, ká ní iye tán fi kọ́lé ẹ̀ jẹ́ 30 million example, ká ló jẹ́ 30 million. Pastor, charity yín tóbi, àwọn èèyàn tó fẹ́ yín tóbi, àwọn èèyàn tó mọ̀ yín tóbi. I will just advise you, owó yẹn bóyá 30 million ní gbogbo owó yẹn tẹ́ bá dá sí méjì. Torí pé kí ni àwọn kan ṣe nítorí pé ẹ̀ ń ṣàánú. Agbaala Gabriel, ní ọjọ́ tí nínú shop mi, if you don't know a seed that I have sold in your church to your church, ẹ dẹ̀ máa rántí. Ẹ rántí pé èèyàn kan kó suit yẹn pọ̀ gan, suit àwọn àgbàlagbà men, even gan ẹ̀ṣì mi mo ṣe lè sọ bóyá message tèmi àti ń fi bóyá ló fi máa yẹ kí n máa rí àwọn information yìí torí máa ń rí àwọn prayer kìíní yín gbogbo máa ń rí lórí WhatsApp mi, mo máa ń rí, and mi ò dẹ̀ ní orí ọ̀fẹ́ àti block yín. Reason tí mi fi lè block yín ni pé I still have mind of sowing seed to your ministry. You understand? I still have it in mind because èmi bá rí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ Olúwa, man like it. I do it for many churches. But ẹ bá rántí nígbà tí máa kó gbogbo suit kúrò ní shop mi, suit pastors ọkùnrin, tẹ́ bá rántí suit yẹn pọ̀ gan, èmi tí mo kó wá fún yín rè.
so a dẹ̀ ní fẹ́ irú èmi ò ní fẹ́ kí nǹkan kó rẹ yín lára irú àwa kan a ní love káwọn èèyàn kan máa drag yín yára and there a ní fẹ́ kí wọ́n bà ojú ìgbàgbọ́ jẹ́ because gbogbo nǹkan táwọn èèyàn ń sọ̀rọ̀ yín sí yẹn ó tó nǹkan lójú ẹlòmíì kò tó nǹkan wájú Olúwa èmi máa bẹ̀ yín iye tí owó yẹn bá tó half of the money pastor mo bẹ̀bẹ̀ ni ẹ má bọ́ sàkẹ́ solicit fún any help from anybody àwọn tó bá ní orí ọ̀fẹ́ àti wá ràn yín lọ́wọ́ they can do that ẹ má solicit ẹ gbọ́ nǹkan tí n bá sọ orí ọ̀fẹ́ mo rí gbà o orí ọ̀fẹ́ lèmi rí gbà o bọ̀ tán bá tẹ bá béèrè wọ́n á sọ fún yín pé ẹni tó sọ̀rọ̀ yẹn mo sọ jáde nínú ẹ̀mí fún yín ẹ má solicit ṣẹ́rí tẹ bá wá kó owó yẹn jọ arákùnrin tó ń pè ní Muyideen yẹn ó wà láyé kò tí kú ẹ wá lọ sọ́dọ̀ ọlọ́pàá owó yẹn Eniola mọ́mì kan wà wọ́n náà wà ní Canada no respond wọ́n wà lórí TikTok bá mi lọ sórí TikTok wọ́n comment wọ́n ní the account number wa wọ́n ní sáì bá mi lọ sórí kí ni wọn kó bá mi dá wọn lóhùn mi ìmọ̀ ṣe ni mi ìmọ̀ bọ́yẹn ṣe lórí TikTok mọ́mì tó wà ní Canada yẹn take your biro let me write it down for you my number is mi wá mọ̀ bóyá mi ìmọ̀ ṣe ni ẹ rí mo ti rí reply ẹ má worry my number ẹ jẹ́ ń tẹ́ fún yín ẹ ní dààmú ẹ jẹ́ ń dá customer lóhùn. That is the shop my number ẹ jọ̀ọ́ ẹ má mo ti reply yín ẹ jọ̀ọ́ ẹ má tí pè mí sìn when you call me I won't be able to do this chat mo dẹ̀ ti fẹ́ parí ẹ̀ I don't have more than 10 minutes again torí mi ò fẹ́ pẹ́ mo sọ pé mi ráyè ẹjọ́ ń bí báyìí mọ́ I want to do my business and live here kí n dẹ̀ sọ nǹkan tó ń bá rí lárand kí n dẹ̀ kò yé yín so gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ pásítọ̀ ẹ jọ̀ọ́ mo fi Kristi bẹ̀ yín ẹ wá lọ bọ́lọ́pàá ẹ pe arákùnrin yẹn ẹ wá ìyàwó ẹ̀ náà ṣe bá rí ìyàwó ẹ̀ ká lẹ fẹ́ fún wọn ní 15 million ẹ fún ìyàwó ẹ̀ 5 million ẹ fún òun ní 10 million kẹ́ transfer owó yẹn sákàǹtì wọn property yẹn á wá jẹ́ tìjọ lọ́hùn àwọn the other àwọn ẹlòmíì tẹ́ bá ṣe bẹ́ẹ̀ fún you can do the same thing for them tẹ́ bá fẹ́ ṣe oore fún yàn ẹ má yẹ kọ́ ilé sínú compound church mọ́ ní church nínú ilẹ̀ ilẹ̀ church ni tẹ́ bá fẹ́ kọ́ ilé ẹ lè sọ lórí social media pastor ẹ lè sọ lórí social media pé a fẹ́ kọ́ ilé 6 fún àwọn èèyàn tó fẹ́ máa gbé ní church a fẹ́ kọ́ ilé fún àyíká àwọn tó ń gbé church a máa rí àwọn tó máa sọ pé àwọn fẹ́ mú 2 àwọn fẹ́ mú 3 àwọn fẹ́ mú 4 àwọn fẹ́ develop 6 pastor bó bá jẹ́ yẹn lè fẹ́ máa ṣe fúnra yín for now kẹ́ ẹ develop ìjọ yín it will work because people wọ́n rí pé ẹ̀ ń ṣe ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ tó bá yẹ pé ẹ fẹ́ develop church yín sìn you can focus on developing your church kò sí nǹkan tó burú ẹ fẹ́ ní àwọn tó ń bá yín gbé o ní àyíká àjọ ẹ fẹ́ kọ́ ilé fún wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn ká ní Charlotte ká lè fẹ́ ṣe ní kinní tó yẹ pé ibi táwọn èèyàn bá dé wọ́n fẹ́ máa dé síbẹ̀ because of the love people have for you they will still do the same thing mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ta epo sí àlá yín ẹ má yẹ kán ba iṣẹ́ ìránṣẹ́ yín jẹ́ ẹ má yẹ káwọn èèyàn tí ò tó nǹkan kan ẹ má jẹ́ kí wọ́n ṣe ẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sí yín mo fi Kristi bẹ̀ yín torí ìfẹ́ táwa ní sí yín àwa kan nífẹ̀ẹ́ yín a lè má jọmọ ọjọ́ yín but àwa kan nífẹ̀ẹ́ yín bí mo ṣe wà yìí tí n bá rí àwọn èèyàn tó ń ṣiṣẹ́ Olúwa regardless whether you are a Christian you are a Muslim bá rí pé òun ṣe iṣẹ́ charity yẹn gan àwa kan ń ṣe undergroundly tí ò fariwo lọ́wọ́
but I just need to introduce myself very well. Tẹ́ bá ńgbà yẹn kò even àwọn kíní ilẹ̀ rán wa tí wọ́n wá gbé sùtù yẹn bí ṣó ti yé yín èmi fẹ́ràn yín o mo bẹ̀ yín ni ẹ ṣe kẹ́ mú tẹnu àwọn èèkàn kúrò kí ilé yẹn wá jẹ́ ilé charity bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ bá sọ pé charity ló kọ́ ilé àwọn charity náà ń ṣe tẹ́ bá fẹ́ sọ pé fẹ́ jẹ́ pé nǹkan charity náà níbẹ̀ àwọn èèyàn máa wò yín gẹ́gẹ́ bí àwọn oníjìbìtì èèyàn meanwhile ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe oníjìbìtì I know what is in your mind tó jẹ́ pé ó le fún èèyàn láti gbà torí ìbanilórúkọ jẹ́ láti ara ọkùnrin yẹn pọ̀ jù mo understand yín ìbanilórúkọ jẹ́ láti ara ọkùnrin yẹn pọ̀ ṣùgbọ́n ẹ má wo in that way ibi tẹ́yìn lọ ní kẹ́ máa wò ọlọ́run dẹ̀ ní fi sílẹ̀ ilé yín ò ní dàrú iṣẹ́ olúwa tẹ́ ń ṣe kò ní dojúrú ọlọ́run ti fún yín lórúkọ ó ti gbé iṣẹ́ àgbà fún yín lágbára ọlọ́run ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ tún máa dàgbà sí i lágbára ọlọ́run tí àwọn tó kù mo ti sọ wọ́n ní ti bàbá sún èbèbè nǹkan mo ti sọ ẹ jẹ́ kí wọ́n ṣe ní ẹyọ kọ̀ọ̀kan tún mí tí bàbá sún èbèbè yẹn náà ṣe mọ̀ pé bàbá yẹn ti lọ pásítọ̀ ṣe mọ̀ tẹ́ bá yanjú ti àwọn yẹn kó ẹni yẹn kúrò tí bàbá sún èbèbè náà ẹ ṣe the same thing kẹ́ ẹ ṣe fáwọn fámìlì ẹ fẹ́ mọ bóyá ẹ ṣáà kó fún wọn kó máa lọ ìyẹn máa jẹ́ pé á wá jẹ́ whatever tó wà nù kínní ẹ lè máa sọ pé kínní yìí jẹ́ àwọn arábí because they are not living around churches wọn ò gbé church àwọn bàbá sún èbèbè tí ó ti bá tiẹ̀ lọ àwọn fámìlì ẹ̀ náà if possible tó bá jẹ́ pé wọ́n lè gbé táyì náà lè gbé kán gbé ibi tí bàbá sún èbèbè kí wọ́n gbé kúrò níbi ní àyíká church kán lọ wá ilẹ̀ míì fún níbi tó ń sin òkú sí generally kán lọ sí síbẹ̀ ilẹ̀ yẹn kó dẹ̀ jẹ́ ti ìjọ Ọlọ́run lórúkọ Jésù ojú òní sí i tó bá jẹ́ pé a rí àwọn èèyàn tí wọ́n ti ń tó jẹ́ àwọn míì ní ẹ̀ ní àgbà àwọn àgbààgbà wà ń bẹ̀ but èrò tí wọn ò èrò ẹlòmíì ò púpọ̀ ẹ̀yin àgbà tó wà ń bẹ̀ mi ò bú yín o mo kàn sọ pé wọn ò ró débẹ̀ àwọn èèyàn ò ró débi pé àwọn kan sì lè gbé ogun kan sì lè dìde ẹ̀yin gan ò rò pé ọmọkùnrin tó ń ṣe ṣájà yẹn Muyideen ẹ rò pé ogun yẹn lè dìde ẹ̀yin ibi táyìn rò dé ọ̀tọ̀ ni ẹ ti rò pé ẹni tẹ́jọ́ máa gbé èèyàn dẹ̀gbọ́ rẹ̀ nírú nǹkan bẹ́ẹ̀ yẹn kó má lè gbé bẹ́ẹ̀ kọ́kọ́ ẹ má lè bọ̀ tí bẹ́ẹ̀ ń ṣe rò ọ̀tọ̀ ni ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ nìyẹn pásítọ̀ tẹ́ bá fẹ́ ṣoore fáwọn èèyàn ẹ ṣoore níwọ̀n tó bá jẹ́ pé ilẹ̀ wọn nǹkan wọn lè fẹ́ ṣe ẹ ṣe síbẹ̀ oore akọ́lé fún ẹ ara mọ́tò fún ẹ àṣegbóore yẹn àwọn èèyàn wá oore táwọn èèyàn ń ṣe ń sìn àwọn èèyàn fi ń ṣe wọ́n fi oore ibi náà fi ń sun oore o they don't want to know who you are tí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ ẹ ní ó máa dùn yín bó dẹ̀ ṣe ń dùn yín yẹn mo mọ̀ pé bó ṣe ń dùn yín yẹn tọmọkùnrin yẹn mẹ́wàá ṣẹlẹ̀ o bọ̀ ẹ má wò bẹ́ẹ̀ ẹ̀yin ṣiṣẹ́ yẹn délẹ̀ ẹ wo Kristi tẹ́ ń pè ẹ wo Kristi tẹ́ ń pè ẹ dẹ̀ wo bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ wo bí tẹ́ wà lẹ́nu ẹ tún wo bí tẹ́ ń lọ lórúkọ Jésù Ọlọ́run ò ní fi sílẹ̀ ojú wa ní tì í ojúgbàgbọ́ ò ní tì í ojúgbàgbọ́ ò ní tì mí náà gbogbo àwa tá a bẹ̀rù Ọlọ́run yẹn Ọlọ́run á túbọ̀ máa fún wa ní ẹ̀mí ìbẹ̀rù délẹ̀ Ọlọ́run á túbọ̀ máa fún wa lágbára Ọlọ́run ojú ò ní tì wá o orúkọ mi sì ń jẹ́ bí Obanla Elizabeth.